أصحابه والوالدين وإن أهله وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعز وملجأ ونجه لمحمول وفتح لمكفل حوائج في الدنيا بجايك أجلت وآجلة أخرى ليوم مؤجل فصل أبو الأود ما ذكرتك وادني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كل مشاهدا ليشهد به التوحيد قلبي ومكوال إذا لم تقل لي في الشدائد عدة فمن يا شفي المذنبين يكون لي وصلى عليك الله ما لا خبركم ومن لا جوادكم تاتراد مجلجل وما سجفت ورق الأمائم في الإمام وقرد كمري لتقريد بولي صلاة تؤدي كل حق كرمتا ومجدا وتفضيلا على كل أفضل وتشمل من والاك نصرا وهجرة وكل محب للصحابة أولي وكل محب للصحابة أولي فليتك تحلو والحياة مريرة وليتك ترضى والأنام قداب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فلكل هين إذا نلت منك الود فلكل هين وكل الذي فوق تراب تراب تالله لو عاش الفتى من داره ألف من الأعوام مالك أمره متلذذا فيه بكل هنية ومبلغا كل المنى من دهره لا يعرف الآلام فيه مرة كلا ولا جرت الهموم بفكره ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره يلقى بأول ليلة في قبره أنا لا أخاف الموت إذ هو واجب ẹjọ́ kó fi kún kíní tọwọ́ mi. أنا لا أخاف الموت إذ هو واجب gbogbo àwa tí Ọlọ́run ní ká wà ní ààyè tá a wà yìí láti jọ wá sí ẹ̀yìn bàbá wa Alhaji Murtada Adéníyì Àyìndé Adétúnbí bó tiẹ̀ jẹ́ pé lómi ò mọ tó gbé a wá bí
máa tó gbé a wá pàápàá. ẹ̀yin ọmọ lóòkú àwọn ọ̀rẹ́ yín ò máa tó gbé yín wá. bẹ́ẹ̀ ṣe pírẹsẹ́ǹtì tẹ́ ẹ fẹ́ ṣe ayẹyẹ lẹ pé jẹ́ wọ́n mọ̀ pé bẹ́ẹ̀rẹ̀ èèyàn bá sọnù bẹ́ẹ̀yàn bá rí èèyàn wá bàbá yín bolẹ̀ ẹ̀ wá sí mọ́ jẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ìmúra ayẹyẹ ni ẹ mú wá. أنا لا أخاف الموت إذ هو واجب ولكن خوفي وحدتي في المقابر. ìwọ tí wọn náà máa kọ́ kú níjọ́ kan kò yẹ kẹ́ sọ eré ìdí sẹ̀rímọ́nì ẹ̀yin àfa ẹ kú ò láàrin wọn ẹ̀yin àfa ẹ kú kó dẹ̀ mẹ́tẹ̀wájú ọmọ pàápàá. èmi ò mọ tí wọ́n ń bẹ ọmọ náà kú sí fún kó tó jòkó wọn ò bẹ dáàdì yín kó tó tọ́ yín bẹ́ẹ̀ bá jòkó lónìí ẹ̀sán jọ́nù àwa ń lọ ti àánú ẹ má jòkó ẹ má sanjọ́. أنا لا أخاف الموت. ṣé ẹ rí àwọn tẹ rò pé ẹ̀fẹ́ sẹ̀ tí wọ́n jẹ àmàlà tí wọ́n lọ yìí ọ̀rọ̀ yín ó kàn wọ́n jùjù ẹni ó kàn jù náà ló kù yìí ẹnìkan tẹ́ lè sẹ̀tọ́lọ̀ lè bí nínú ọ̀rẹ́ yín ẹ lè tú kákán yìí onílẹ̀ ń sọ̀rọ̀ ẹ lè jà lọ́la tẹ́ ẹ̀ ní sọ̀rẹ́ mọ́ ẹni tẹ́ ẹ̀ gbọ́dọ̀ rí ìbínú ẹ̀ ló ti kú yìí ẹ jẹ́ farabalẹ̀ bẹ́ẹ̀ bá jẹ ara yín gbèsè asán padà bẹ́ẹ̀ bá jẹ òkú ọ̀run ni ó ti lọ sán. أنا لا أخاف الموت. inú ìtẹ̀ wa máa ń tó tó ní èmi ò máa ń tó tó ní yànga kó bí èèyàn kú lẹ́ni tẹ́ ẹ̀ máa ń tójú rẹ̀ ń rí lọ́wọ́ nísìn. ọmọ mi ó ṣèyàwó tó ní fàárí ọ̀fẹ́ rọ́mọ ọmọ rẹ nu àmẹ́ni tó kú kò lè wáyé mọ́ ó ti lọ́nu. bẹ́ẹ̀ bá ti farabalẹ̀ àwọn ọ̀rẹ́ yín ò farabalẹ̀ àwọn ọ̀rẹ́ yín ò farabalẹ̀ ẹ̀ tí ẹ bá yẹn máa ń kó wọn ò farabalẹ̀. واذكر أباك بدعوة تحت الثرى. واذكر أباك بدعوة تحت الثرى فعساه منها يرفع الدرجات. èyí tí ń kán lọ́wọ́ yìí ọmọ Ìbàdàn ni bàbá lánàṣẹ ló bí ìyá bàbá rẹ̀ ọ̀dọ̀ mi ló gbé láti kékeré láti bí ọmọ ọdún mẹ́rin. واذكر أباك بدعوة تحت الثرى. adánlá mò ń bọ̀. فعساه منها. ọmọ Ìbàdàn tí ń kí lọ́dọ̀ mi fẹ́ẹ́ lé lógún àbá àtẹ́ǹpẹ̀ ní wẹ́rẹ́ nílẹ̀ ọ̀dọ̀ mi lọ́mọ ẹ̀ wà. فعساه منها يرفع الدرجات. gbogbo ẹni tí ń gbọ́ mi tọ́lọ̀ ń bá ní kó létí tọ́lọ̀ ní kó létí ni mo sọ o kó yọ̀ǹbọ̀ ànábì Muhammad. قد عاش طول العمر يعطيك المنى فريد. ọmọ Ìbàdàn ni ọmọ ẹlẹ́hà. قد عاش طول العمر يعطيك المنى. ó ti jáde lè kí yẹn yẹn bá. فريد له المعروف بالدعوات. ẹ̀yin ọmọ náà kú ẹgbọ́n tó kọ́kọ́ sọ fún yín mo kí bàbá wa El-Mufti. bàbá ìjókòó ẹ̀fẹ̀yìntì ní ọlọ́jà náà dàgbà àlùbáríkà gbé lọ wí. قد عاش طول العمر يعطيك المنى. àfa kan ní múra tó fẹ́ lọ bọ́lọ́hún Mọ́gàjí Adánlá Turaki àdínní gbogbo Ọ̀yọ́ state wòkìlì lè fọ́ ìlọ gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta state ní ẹni tó jókòó tẹ rí.
قد عاش طول العمر. nítorí ìjókòó yìí tí dókítà tí wọ́n bá mi sọ̀rọ̀ through wọn gbogbo wòye àná àtijẹta ìlú èbó ni wọ́n wà ní UK. àwọn ní kí wọ́n change tíkẹ́ẹ̀tì àwọn pé àwọn gbọ́dọ̀ wá pàdé mi pé ta ló fojú jọ lójú agbo tí ẹ pè sí i èmi mo fẹ́ nù mí pé ní wọ́n ń sáré bọ̀ láti ìlú òyìnbó. قد عاش طول العمر يعطيك المنى فردود له المعروف بالدعوات. bí mo ti fẹ́ dá yín lóhùn tó yòǹbó ànábì Muhammad. ظلام الجهل بدده محمد. mo kí bàbá wa el mufti bàbá wa Sheikh Hamid abi Sanusi Olúòkun hunaka shuyukhu. هناك شيوخ أولياء الكرام هم شاذلي نكشبند رفاعي تجان وكيلاني غزالي وادهم وشيخ الشيوخ العارفين سنوسي. تجاني وكيلاني موكي كوكو بابا غزالي وادهم موكي وشيخ الشيوخ العارفين سنوسي. okùn ẹ̀kan tó wù àmọ́ wí jákè dáadáa. Tijani wa Kailani Ghazali wa Adihamo. mo kí púpọ̀. Wa shaykhu shuyukhil arifina sunusi. adánlọ́mù ń bọ̀ àfọ̀ ńláńlá wa fẹ́ kú ìwọ̀n múra ọmọ kí oré wa lọ bá kí bàbá ẹ wo obìnrin ẹ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé kò rí a òun gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ ó ń gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ń débì kódà bí ti ń sọ̀rọ̀ ní tún náwó sẹ́nìkejì ní náwó wọ́n ní bá wí ìwọ́n tó ń wò mí o. Tijani wa Kailani Ghazali wa Adihamo. Wa shaykhu shuyukhil arifina sunusi. ìwọ náà fi lọ́rùn lẹ̀ ní sì ń bá sọ̀rọ̀ tó wá bá a láti orí ìjókòó tiẹ̀ ẹni tí ń bá sọ̀rọ̀ ti gbọ́ kí ló tún dìde wá bá fún ẹ mọ̀ pé rúta lẹ pàdé yìí ọ mẹ́ni ọ pàdé àwọn ẹ máa sáfà kújẹkújẹ jẹ́ ń kó káàkiri jẹ́ ń fún tọrọ kọ́bọ̀. kí ló fẹ́ ná níbi tí tó fi ṣéèkì mi ná pé ọ̀nàwó tó pọ̀ n tí rí. Tijani wa Kailani. bàbá wa dánlá mo ń bọ̀ àṣìbí wàláì ni wọ́n pe wàláì mo dé Ìkirè báyìí mo dé Ìkirè yẹnyẹn ní kọ́ọ̀lù gọ́fúnà wa wọlé ní Kwara State àwọn ni sẹ́ wà ń lé mo fẹ́ wá kí yín èmi tí gómìnà fẹ́ wá kí lé kí lè fún mi níbí. Tijani wa Kailani Ghazali wa Adihamo. Wa shaykhu shuyukhil. mo wá fẹ́ mo ní yé bí ìbá ṣe kí adá ńlá tóbi lọ́dọ̀ mi nǹkan ńlá lẹ jí ó bọ́ mọ́ mi lọ́lọ́ni hùn. ẹ mọ̀ pé ẹni ó tóbi ló wá mi débì ni
mo ń wo obìnrin mi ti lọ ti sara kámú kí ló ń sara àwọn olè ń ra sí bí ata mẹ́rin rẹ ni mo kó sílé. Tijani wa Kailani Ghazali wa Adihamo. ẹni bá yorùbá níbi òní sọ̀fọ̀. Wa shaykhu shuyukhil yorùbá níbi dáadáa. arifina sunusi. yorùbá níbi dáadáa. Zalamul jahli baddadahu Muhammad binuril haqqi wa dhikril mukhallad. àwọn ní ẹjọ́kọ́ yìí tí n bá sọ fún gómìnà yín bíi pé mo wà níbi ní sinsẹ́rẹ́ òde bì ẹ̀rọ kan tí mo gbé ẹ̀rọ kan tó wà lára ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì tó fún mi ní tuntun nù. Nabiyyu tahirun barrun karimun fasalli alayhi. tí Ramadan bá di mélòó ni mo ní wàásí pẹ̀lú gómìnà yín nílẹ̀ wọ́n sì ti ń ṣe wáàsí fún gómìnà yín bọ̀ nísìn kó tó wọlé ni kó tó ṣe gómìnà àkọ́kọ́ kó tó ń gbà tó fẹ́ sí ìwé àkọ́kọ́ tẹ́ ń somi tuntun káwọn. Nabiyyun tahirun barrun karimun. torí ẹ̀rọ mi sẹ́ rí mi níbi orò pàlejò Ìbàdàn ni mí. Fasalli alayhi ya hadha litas'ad. Nabiyyun tahirun barrun karimun. nìyẹn ó wá sọ fún àfa rẹ̀ pé ẹ ṣe wáàsí ìkànnì fún mi. àfa wa ni wáàsí ìkànnì òun nífẹ̀ẹ́ nu sí à travel ni. ní a bá délùú kan wọ́n bá baálé léèbẹ̀ ó tọ́jú orí yìí ọmọ kéèké sáfà ni wọ́n ń fa àmọ́ ní já búrẹ́dì fún wọn ni wọ́n ń hó yán mu. ó ní bàbá èmi ń lọ́nu bọ́ọ̀ tí ń sin ni ọmọ ṣe. wọ́n bá délùú kejì wọ́n bá baálé léèbẹ̀ náà tó ń ná dàgbà o. ó wá mú igi gbọ̀rọ̀ síwájú ó sa oko síwájú oko torí ọmọ wẹrẹ tí a máa ń rìn lọ́kọ́ máa lẹ́mọ́ wọn lẹ́sẹ̀ ó tún mú gidagini lọ tí wọ́n fi nà wọ́n ilé ọ̀rọ̀ wa dá pààrọ̀ kò sórí ire ń bẹ̀ wọ́n bá sùn mọ́ jùmọ́ ní bàbá bẹ́ẹ̀ tí ń ṣe ni ẹ máa ṣe ló bá lọ ọmọ kí oníwàásí wò làwọn fẹ́ rí gbámú ọlọ́ọ̀rẹ́ yìí tẹ́rọ ń dì mọ́ tí ń kó yẹn ká o ìwà kan ní ń wù tó ilé yẹn lẹ́yìn kó máa bá wà rẹ lọ bá wọn sọ̀rọ̀ ìtìlẹ̀ rẹ dápàrọ̀ ó kanú ni àgbàlagbà tó bá kanú kò ní rẹ́ni gbé òkú rẹ̀ kò ní yẹ bàbá ẹ̀ kanú àwọn tẹ́ gbé microphone lé lọ́wọ́ yìí oògùn tẹ́ bá là kalẹ̀ kíní kan bẹ̀rẹ̀ tó bá ti ní kó má ṣiṣẹ́ mọ́ kò lè jèrè iṣẹ́ rẹ̀ nǹkan ẹ̀ ọ̀kan péré náà ni adanla engineer Abdul Jalil. Nabiyyun tahirun barrun karimun. bí mi ní Ìbàdàn nǹkan ẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ bá ti ní kódà tó ẹsẹ̀ dàárọ̀ tó wá dalẹ̀ kò ní jèrè ẹ̀ kó tó kú ẹ fẹ́ mọ̀ sí dá tó lè gàdọ̀ gbogbo ẹ̀dá tó bá ti lè bínú jù kó mọ̀ ṣiṣẹ́ kò ní jèrè ayé tó wá ẹ kú àgbà mo kì í. Nabiyyun tahirun barrun karimun. bọ́lọ̀ ti ní ẹrọ ọjọ́ alẹ́ lò yọ ọlọ́njẹ́ mi náà dàgbà dáadáa. Fasalli alayhi ya hadha litas'ad. kẹ́tọ́ di ọjọ́ orí mùsíbà tẹ́ ti dá kọjá kò níye ọlọ́run ní kó pa yín ni kéèyàn tó débi tẹ́ dé lẹ́nu sí àfà òkú àmọ́mọ́ sọ òkú tó ṣèèṣì yóò ti bá ọlọ́run là ní
Ọlọ́run kò la àwa náà dọ́jọ́ alẹ́. فصل عليه Kí gbogbo ẹ̀yà fáwọn bẹ́ẹ̀. يا هذا لتسعد. Mo kí ọba wa nílùú yìí, mo kí wọn, mo kí gómìnà. فصل عليه Ẹnjìnà Ṣèyí Mákindé. يا هذا لتسعد. Gbogbo àfáà tó bá wọlé yìí tí ò kí Ṣèyí Mákindé, kódà bàbá lọ kí lórí títì torí ọ ti darú ẹrí ń tiẹ̀ mi ọmọ tí ò jọ kí ẹ kí nítorí pé kò jẹ́ ìyàwó jẹ́ mùsùlùmí ẹ wo mọ́sálásí tí ẹ kọ́ ogún ọdún tìlú mi bá ń dáwọ́ rẹ kò lè pé kò tún wá kọ ní kọ pé èmi í ṣe mùsùlùmí wọ́n kọ ní standard Saudi. Gọ́vnọ̀ yín ṣe èèyàn àwa èso olóṣèlú o babaláwa bá wọn la jẹ́ Ọlọ́run ló mọ iye wọn tá a ti lò tá a ti kúrò lọ́fíìsì. Zalamul jahali badadahu Muhammad. Ó tún wá fáwọn èèyàn síjọba láti enrich wọn kárùn lè bá wúlò fẹ́ lómi. Binuril haqqi wa dhikril mukhallad. Engineer Abdul ẹ bá ń kí gọ́vnọ̀ ẹ bá ń kí. Binuril haqqi. Ẹlọ́kù tó jọ ọmọ mi Ọlálékan. Wa dhikril mukhallad. Ọmọ mi Ọlálékan ẹlọ́kù tọ́jú rẹ̀. Nabiyyun tahirun. Mo kí ọba ìmáàmù àgbà. Barrun karimun. Ọlọ́mọdé ó dàrú mọ́ bàbá lọ́wọ́. Fasalli Àti gbogbo àwọn àfa. alayhi. Náà wá sí. أعوذ بالله من الشيطان الرجيم. Mo kẹ́yìn bàbá bẹ́ẹ̀ jọ o. بسم الله Mo kẹ́yìn Ìbàdàn. الرحمن الرحيم. Àwọn òbí mi pẹ́ nìbàdàn gan. Wọ́n pẹ́ ní ìsàlẹ̀ àfà. Gbogbo ẹ̀ báwọn. Ẹ gbọ́. Kódà ìmọ̀ mọ́ ẹ̀ lé. Pẹ̀lú àwọn bàbá mi wọ́n jọ ṣègbàní nílẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ẹ̀yin ọmọ olóòkú. Mo mọ̀ kí yín. Ẹ pa ayé dá yín lóhùn bàbá yín ti wá rẹ̀ kalẹ̀. Wadain onnasi. Ìyẹn lè bínú san gbèsè àmọ́ kò lè san ti bàbá ẹ̀. Yawma sawfa yuqda. Ẹ béèrè gbèsè tẹ́ ẹ jẹ bàbá yìí. Wadain abika lan taqwa alayhi. Ẹ bí mi ò sì ní sọ. Wadain. Àti dókítà wà bẹ́ẹ̀ o. Àwọn tẹ́ kọ̀nfàmù ọpọlọ wọn. Wadain onnasi. Ní LAUTECH. Yawma sawfa yuqda. Ẹ̀yin tí wọ́n wá ju ẹ ní gbèsè wọlé jẹ bàbá yín. Tí n bá sọ sẹ́yà agree. Wọ́n fẹ́ màmá yín, wọn ò jẹ́ àyà yín ó ṣẹ̀sín. Ìwọ ní bàbá rẹ ò wúlò, ṣèbó fẹ́ ìyá rẹ. Bí o bá fẹ́ ìyá rẹ, bó lọ́ọ́ ti yọ ilé rẹ. Gbọ́n tí mo sọ sẹ́, bàbá rẹ ṣe ọ́, ó fẹ́ràn kan jù kan lọ, ṣe lè fẹ́ da lérú sí, Ọlọ́run kan fi àjùra wa lọ. Torí ẹ̀yìn tí ẹ bá ti pọ̀ báyìí, àyè forí jìn bàbá yín ẹlòmíì rọ́jú wá bì ní. Ora sì ṣe bàbá rẹ, ìyàwó kan bàbá kan fẹ́ràn, ìyàwó kan bàbá kan ò fẹ́ràn, Ọlọ́run ṣe fún àkàn lówó tí ò fún àkàn. Ẹ jókòó ọkùnrin. Wadain onnasi yawma sawfa yuqda. Bí o bá jókòó, èmi yóò jáde fún wọn lùnú. Wadain abika. Ohun tí ò yé yín ni pé kì í ṣe ordinary scholar lẹ́pẹ̀.
the grand imam of our land, of Ibolo kingdom. Kò yé yín ẹ̀kọ̀rọ̀ pa àfa àti ẹ̀kàn ẹ̀ ni. Tí n bá dòde mi tẹ́lẹ̀ mi bá ń sakọ, ń wà ní tí n bá wẹ̀yìn lọ́fà pé tí mo ti ẹ̀ sálámà, àìmọye irú ẹ̀ tó tò lẹ́yìn mi. ودين الناس يوم سوف يقضى. Ẹ mọ̀ rẹ̀ pé ẹ̀yẹ coordinate ara yín. Ẹ má jẹ́ kó gbé attention yín kò níbi o. Òbí ò tí kú fẹ́lòmí rí kò mọ bí ṣe rí. Àbí kí tẹlòmí ò tí kú kò mọ jèrè ẹ̀. ودين أبيك لا تقوى عليه. Ànábì Muhammad صلى الله عليه وسلم. Engineer Adanla tó bá fẹ́ pín nǹkan fún ìyàwó rẹ̀ yóò wá gbé ráìsì kalẹ̀ gbogbo nǹkan yóò pín lójú wọn ni ó fi pín bàbá yóò wá ní ìwọ Ọlọ́run mo tí mo lágbára àti pín ni mo pín déédéé ó kù tí ń lágbára tó ṣe pé ìwọ Ọlọ́run lọ lágbára rẹ̀ àwọn sàbí wa ní kí ni ọpín ráìsì déédéé ọpín aṣọ déédéé ọpín bàtà déédéé ó ní ìfẹ́ èèyàn ò lè pín déédéé. ودين الناس يوم سوف يقضى. bàbá n tí máa ń bí ìfẹ́ méjì ni ìfẹ́ àkọ́kọ́ nífẹ̀ẹ́ tí ò nídìí ìfẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run ìfẹ́ kan wá ń bẹ ìfẹ́ tó nídìí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ẹnu yín ó gbà pé bákan náà ni màmá yín ṣe tọ́jú bàbá tó lọ ẹ̀. obìnrin tó bá tọ́jú ẹni jẹun yòókù lọ ààyò ọ̀kẹ́ bàbá pín ráìsì déédéé tó pín aṣọ tó pín bàtà déédéé ọwọ́ ni ìwọ gba 100,000 fi pamọ́ kí ló dé yòókù náà láṣẹ pamọ́ wájú rẹ̀. ó lẹ́yìn obìnrin tẹ́ wà níbi ìkẹrẹ sọ́ra yín tẹ́ bá lọ́kùnrin kan ṣe déédéé tẹ́ bá lórogún bì ta ló ní fóònù yìí kó wá mú ń dà mí láàmú. ودين الناس يوم سوف يقضى. orin kì í ó sì gbọ́ bẹ́ẹ̀. ودين أبيك لا تقوى عليه. kí n kọ́kọ́ wọ́ ọ̀nà ẹ̀yin obìnrin tẹ́ wà níbí ká tó lè ṣépèlé ọkọ pé òṣè dọ́gbandọ́gba sáyìn náà tọ́jú ọkọ dọ́gbandọ́gba. Adanla kára léèsì ọdún fún ọ̀kan kíkan wá kúnlẹ̀ lẹ́yìn nídàájí ọ̀sùn ọkọ mi wọnú ọ̀nìrìn òhò àyókù wá dúró rò pé túláàsì ní kọ́ ṣe sọ̀rọ̀ èyí tí ó wá kí ọ nídàájí tún wá ra gíní fún bẹ́ẹ̀ bá wọlé sí ipò tán kó tún wá wọ gíní kó wá létà yòókù ọlápò ti kí ọ lé karambà ní yòókù ò kí ọ wọ́n yìí sọ ọmọ rẹ ọmọ burúkú ni wọ́n. ودين الناس يوم سوف يقضى. n tó jẹ́ mú ọ̀rọ̀ yìí wá kárin èèyàn ọmọ ti fara pa tẹ́ẹ̀mọ̀ ẹ̀gbìn bàbá yín sínú bàbá yín ṣe gbá ó lé màmí jáde ṣé yàrá rẹ rojọ́ ní tó ṣe. èmi ò rọ́ ọmọ tó lè pé màmá òun tún náà sí tó ń ṣe fún bàbá òun bàbá rẹ tí ì ṣe wèrè tí ì bú yẹn jẹ ó wá ṣe ìyá rẹ báwọn ọ wàá pètè màmí kí lẹ ṣe tó ọlọ́run ló mọ ẹjọ́ tọkùnrin ò ní rò tó rà ní lájà art ọkùnrin rojọ́ ẹlòmíì ti máa lè yàwó rẹ ti pẹ́ kó tó bí àbíkàn yẹn ni kò sì ní sọ. ṣé wọ́n ń gbọ́. ودين الناس يوم سوف يقضى. ohun tó burúkú jù nìkan ọmọ náà wọ́n gbìjà ìyá òun òun sọ̀tà bàbá òun sọ́rí yàtọ̀ gbìjà kò ní jèrè rẹ mọ́. bí ìyá rẹ bá ti dójú bàbá rẹ ní ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin lẹ́ fẹ́ràn yín ẹ má kó bá mi torí yóò kó bá ó sì ti fẹ́ kú yóò bá tiẹ̀ lọ yóò sọ̀dọ̀ lórí ibú tó bá lọ tán. ṣé wọ́n ń gbọ́. ودين أبيك ṣé wọ́n ń gbọ́. لا تقوى عليه. ẹ̀yin obìnrin tẹ́ wà níbí kẹ́tì ẹ̀ ló pé
tún sọ pé ẹ jèrè ọmọ àjọ wo gan lẹ dá sọ́dọ̀ bàbá adánlá ẹ rí bẹ́ẹ̀ ti rí yìí ẹ àmọ́ ìyàjọ tí màmá yín dá ni. njọ́ tán pé má fẹ́ tẹ́lẹ̀ kan má fẹ́ kàwé yín ọmọ olówó sì ní olówó ẹni tí ń jẹ́ adálálẹ̀ olówó tààrà ni ọlọ́lọ́mọ yẹ àfáà tó sọ dèèyàn ìyẹn kí mo fẹ́ sọ bí lónìí mo kàn fẹ́ chẹ́ẹ̀kì ẹ̀yin obìnrin ni ayé ọkọ lẹ̀ ń lò rádaràda ẹ̀ ìyá ti dúró dè ní ayé ilé ọmọ kò sí obìnrin tí ó bọ̀kọ́nú jẹ́ ọmọ rẹ̀ ó gbòmìjẹ lójú rẹ̀ báyìí. ntọ́tí náà bá kàn wọ́ lọ́kọ́ sùn lébi ntọ́tí sáàrì bá kàn lọ́kọ́ rà ń jẹjẹ ntọ́ sínú bá kàn lọ́kọ́ mùmí lásán lọ ásámú ní fi ń dákú àwọn ọlọ́lọ́ jẹ́ jèrè ọmọ wa tẹ́wọ́ káwọ́ rẹ kò ọ̀ sínú ẹ̀ tó lè jẹ́. wàdà inú náà sí ìyá ọmọ sáwọn fàyọkọ̀rọ̀. ṣé wọ́n ń gbọ́ wọ́n gbà mí wọ́n gbọ́ mo kí ẹ màmá yín tí a bá bá yín bí yín mo tó jẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ ni ń ṣàdúrà látàárọ̀ màmí ò ní má sàmí màmá rẹ ti rojọ́ òdì fún un ṣé ìyá rẹ sọ tó ń ṣe tí bàbá yín fi yọwọ́. kábẹ̀rẹ̀ wá sí mo kàn fẹ́ yín kìlọ̀ fún yín ni káàdù àti ó lè gbà yọwọ́ mi ọ̀rọ̀ ìyá rẹ àti bàbá rẹ ìwọ kọ́ fi hàn fúnra wọn o ọ̀rọ̀ ọjọ́ mi ni o ọmọ ẹni tó lòun làgbẹ́ ẹni yóò yà sòfò ni o yọwọ́ rẹ ń bẹ màmá rẹ lọ́mọ bá wí ẹ̀yin náà ṣe ju yín pọ̀ kọ́lẹ́ bá jèrè ìyá bàbá tẹ́ tiẹ̀ bẹ̀ kó ti kú yìí ó kù tẹ́sí lẹ́yìn rẹ̀ a'udhu billahi. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. bàbá ṣé mo lè ṣe wáàsí ń bí bàbá mufti ni mo bá wí ó lọ wí. kul yatawaffakum malakul mauti alladhi wukkila bikum إلى ربكم ترجعون. أدلّ الشيخ عبد الجليل àfọ ma àfọ bàbá tiẹ̀ ṣùgbọ́n bàbá tiẹ̀ ọmọ olówó ni. كل يتوفاكم ملك الموت الذي ẹgbẹ́ kan ẹ bá sí àyè àtẹ̀tẹ̀ gbogbo yìí wọ́n tó kọ ẹgbẹ́ sí mi yí àga rẹ kọ́ mọ ojú mi bá a bá parí tán wọ́n máa ṣàga wọ́n wá fẹ́ fi jẹun ẹ jí àga yín padà. ثم إلى ربكم ترجعون. wọ́n ti ń yí. ثم إلى ربكم ترجعون. èmi ò tó kí ni kọ́ dánlọ́hùn wò lára mi àmọ́ tẹ̀lé gbólóhùn tí mo sọ gbogbo ohun tó dúró tí ń jẹ ọ́ níyà ọlọ́run ó yí padà sí dáadáa lónìí. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. ayọ̀ tí ò ní gùn. ثم إلى ربكم ترجعون. ثلاثة ẹ gbọ́ ìran èèyàn mẹ́ta kan bẹ. ثم إلى ربكم ترجعون. yuhibbuhumullah adánlá àwọn mẹ́ta tí mo fẹ́ kà ẹ́ àwọn kí n wá ìfẹ́ ọlọ́run ká mọ́ fúnra ọlọ́run ní fẹ́ràn wọn. ثم إلى. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ kà ẹ́ wọn ò ní béèrè nǹkan kọ́ lọ́ mọ́ fún wọn. ربكم ترجعون. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. man kariha su'an ya'tihi ila akhihi. àkọ́kọ́ nu
ẹ kọjú sí mi bí ẹni tó ṣe tí ò dáa fọmọ ìyá rẹ̀ ẹ kọjú sí bí ọ̀sẹ̀ tí ò dáa sí fámìlì rẹ̀ man kara su'an ya'tihi ila akhihi ọ̀sẹ̀ tí ò dáa sí bọ̀dá rẹ̀ bàbá àgbà mo kí yín o ìwọ náà ṣe tí ò dáa sábúrò rẹ̀ bàbá imam ọlọ́mọdé ṣe tí ò dáa sí yín o àmọ́ kí n fi ara mi kí n ṣe ṣe tí kò dùn mọ́ yín kí n wá banújẹ́ pé kì í ṣe bàbá ló yẹ kí n ṣe báyìí sí ẹ dákun kọ́kàn rẹ wá bàjẹ́ kẹ́ni tó ṣe orí lójú rẹ pé ọ̀mọ̀ọ́mọ̀ kó wá lọ bá kó wá ṣàtúnṣe tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ ọ ti wọlé sọ́nà ńlá. kódà kọ́ ṣe tí ò dáa sí ìyàwó ilé rẹ̀ wọ́n á dìgbọ́n kú lúlù kó kù kò kú ẹsẹ̀ ọ wà lọ bá mo mọ̀ pé mo ṣe ọ́ ayọ̀ ní má bínú má bínú má bínú àmọ̀kẹ́ má bínú àríkẹ́ má bínú àníkẹ́ sẹ́ràn mẹ́rin tí mo kí ìyàwó mi nù. Thumma ila rabbikum turja'un. ẹ dọ́kun ẹ jẹ́ ń kíyàn yìí ẹ jẹ́ ń kíyàn yìí ẹ jẹ́ ń kíyàn yìí. Thumma ila ẹjọ́ rabbikum turja'un. ẹjọ́ bẹ́ẹ̀ bá fi appearance mi tẹ́ bá fi treat mi ń treat yín pẹ̀lú bọ́ọ̀lù sí pè mí. Mọ̀nàkà nílẹ̀ Yorùbá lónìí èmi ń ṣe mọ́mú kékeré mọ́ ẹ̀yọ́ tọ́jú orí kù o àwọn tó ti dépò kù mí nísìn wọ́n ti kú tán àwọn tí a jẹ lẹ́yìn mi ló kù èmi ti gbógun ọdún àtọdún méjì báyìí. Kul yatawaffakum malakul mawti alladhi wukila bikum. Jama Naam. bọ́lá tún gbé àpù lọ. Thumma ọ̀sẹ̀ tí ilé ìbòde ni tí wọ́n ń jẹ lọ́nu. ila rabbikum turja'un. sẹ́rí bí o bá jókòó mi ò ní sọ̀rọ̀ mọ́ o. Thumma ila. ẹ̀yin ń si awẹ́wà ọ̀rọ̀ tí mò ń láàgùn lábẹ́ aṣọ. àkọ́kọ́ tí ó rí yọ́nú Ọlọ́run lẹ́ni tó sẹ́yìn ẹ̀ tẹ̀lé mi ó ṣàbùrú sọ́mọlá kejì ọkàn rẹ wá kọ́kọ́ máa dunnú dókítà jòkó ẹ jòkó rárá ẹ jòkó ni mo fẹ́ ó yẹ ká ti delegate ẹnìkan síbẹ̀ tó máa ń gbà àlejò yín ẹ lè gbà àlejò má báyìí ẹ yẹn kó má báyìí gbà wọ́n. dókítà lẹ́yìn níbi ìwé dókítà lèmi níbi kéwú ẹ jòkó kalẹ̀ lẹ̀. Thumma ila rabbikum turja'un. àwọn afáà tí ń pè é látàárọ̀ ẹ yọ wọn lẹ́nu lónìí tẹ̀ bá mọ̀ ẹ yọ àwọn afáà lẹ́nu gan o wallahi ta'ala. Thumma ila rabbikum turja'un. ẹ sọ̀rọ̀ ìdílé lẹ́ẹ̀mẹ̀wàá lecture room tẹ́ bá wọ bẹ́ẹ̀ ẹ tó bá jáde ẹ tilẹ̀kùn ẹ̀ níjẹ́ wọlé mọ́ now ẹ tó wà ní lecture room you sit and study. Thumma ila rabbikum turja'un. Thumma ila rabbikum turja'un. a sì ń wá kárí ìyọ́nú Ọlọ́run ẹni bẹ́ẹ̀ ni ẹ dá mi lóhùn gbogbo ọ̀tá aṣaburú sí inú wa bàjẹ́ nàbí inú wa dùn ọba tèjẹ́ wa ń dunnú ǹjọ́ lè lọ bá pé mọ̀ọ́mọ̀ kí ló lè bí níbi mọ̀ọ́mọ̀ ẹ jẹ́ wọn sọ fún yín lónìí ẹni kí ni anabi Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ọ̀rẹ́ anabi ti lọ lé èyí tẹ́ ń gbọ́ mi ẹ̀yìn ẹ̀sá yòǹbó anabi ní ti yòǹbó rẹ kó débi. Kul yatawaffakum malakul mawti alladhi wukila bikum. jẹ́mọ́ ẹ̀ ní náà anabi tọ́lọ̀ ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn Al-Ghazi Àmín.
anabi Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn mọ́gàjí ó wá fẹ́ anabi fẹ́ jáde ní yàrá ẹ̀ Àìṣà ìyàwó rẹ̀ fẹ́ wọlé wọ́n bá fàyà gbára wọn láyà ṣègbè anabi sì káàtó Àìṣà kan ṣubú ni wọ́n á ń pè ọ́ sí gbé mi ṣubú anabi ní màmá ó là lọ gbé mi ṣubú anabi ní màmá wàlẹ́ ọ̀ sì gbé mi ṣubú ọ̀rọ̀ wọn ò ṣe kí ni jẹ̀mọ́ kò tán nínú rẹ̀ nu anabi ò fọ́ létí o anabi wa dọ́wọ́ délẹ̀ dókítà wo bí anabi dọ́wọ́ délẹ̀ ó wá ní kí Àìṣà ó gùn lẹ́yìn wọn á ń gbé yípo nu yàrá láti wá yọnú ẹ̀ gbàtú wáyé wá ní inú mi yọ sí ọ báyìí àṣẹni tá a bá ṣẹ̀ ẹni tí ń bẹnu àlùmọ́ ni tí yóò bá ṣe ni kò ṣe kò ní tí ó ṣe àmọ́ lòun ó gbà ṣẹṣẹ lára rẹ. Allah. ọ wá ìyọnú ẹ̀ lọ́ọ́ fi dọ́mọ àlìjẹ́nnà wọn tẹ̀lé mi ní àyè. Qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum. mo ń travel níjọ́ ní dírẹ́fà mi ìkànnbẹ́nu dírẹ́fà mi tó burú díẹ̀ ló bá wọ mi gbìí ló bá ta mi sí ìyàn lára náà. Qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum. ẹ bá ń gbé àga kan síbi sẹ́nitọ́ Sọjí Àkànbí ẹ máa dìde bọ̀. Thumma ila rabbikum turja'una. àwọn dà. Thumma ila ẹ yòókù ẹ jága yóò súnmọ́ wọn. rabbikum turja'un. dókítà tún ti dé àwọn dókítà tí a bá jẹ́ ọ̀mọ̀wé ẹ mọ̀ wá sẹ́dọ̀ tó bẹ́ kí. ẹ nípa rẹ Kàní àwọn àgbà. ẹ kú ọjọ́ mẹ́ta Qul yatawaffakum ẹ kú ọjọ́ mẹ́ta. malakul mawti alladhi wukkila bikum. sẹ́ńtọ̀ táyì ń wo etí mú mi travel rí tá a jọ lọ sí Ìkàrẹ́ nílé àná yín tí mo lọ sí wáàsí ń bẹ̀ ìjọ náà lọ́run dá mi lóúnjẹ rẹ. Thumma ila rabbikum turja'una. Thumma ila nílùú Ìkàrẹ́ rabbikum turja'un. ẹni bá yọ̀ǹba ànábì ò ní ṣọ̀fọ̀ yọ̀ǹba ànábì dáadáa. Thumma ila rabbikum turja'una. jẹ̀mọ́ Na'am. ànábì tó kápá pé mo ṣe ti ń ṣe nu dírẹ́fà mi bá wọ mi ló bá ta mi sí bàbá mi lára fíàm ó kàn tún gbèsè lásán ẹlẹ́tọ̀ ni fí mo ní dúró mi ọdún èmi sálọ ọ̀gá rẹ ló bá dúró mo bá bọ́ lẹ́nu ọkọ̀ pẹ̀lú wáìtì tí mo wọ̀ ọ́njọ́ náà mo bá dọ̀bálẹ̀ fún bàbá yẹn mo ní ẹ má bínú torí Ọlọ́run bàbá yẹn wá wò mí wò wá mi rí ó ní mo rò pọ́ ṣe bọ́ ṣe tó ni mo lé mi kọ́ dírẹ́fà ló wakọ̀ ó ní mi fẹ́ kẹrin òpó mẹ́rin ni kí n tó jí sí ọwọ́ mi fún yín yóò tiẹ̀ jẹ́ kò jẹ́ photographer yàtọ̀ yà yóò tiẹ̀ jẹ́ kò jẹ́ kí n wọ̀nyí wò gbogbo yín tẹ̀ wá ń bí lónìí tẹ̀ bá sẹ́yìn ẹ lọ wá ìyọnu rẹ ni ẹ má ní kí ni ó ṣe bí ò bá ní tí ó ṣe yóò fọ ọ̀fọ̀ náà tó ní tí ó ṣe. Allah. wọn ò gbọ́ wá sí àkọ́kọ́ jèrè wọn ò gbọ́ wá sí àkọ́kọ́ ọ̀kan tí ó dá ẹjẹ́ ń fi yín lẹ̀ tó ní wọ́n ti ń pariwo. Qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum. ẹgbẹ́ga Fìjàbí ọ̀rẹ́mi Saheed Akínadé Fìjàbí là. Thumma ila rabbikum turja'una. Fìjàbí ẹ máa bọ̀. Thumma ila
ربكم ترجعون. ọkùnrin agbọ́dọ̀ pín tá n pín mọ́ o wọn ò ní lè jẹ́ o ẹnìkan ò ní máa jẹ́ rọ̀rọ̀ mi kó tó máa jẹ nǹkan mi lẹ́nu kàn gbé áàpù fún mi kí n tó máa jẹ áàpù mọ́rọ̀ àbẹ́ ẹ̀ máa wo nǹkan. ولو ترى إذ المجرمون. sẹ́nitọ̀ gbọ́ adá ńlá látòrí èmi tí n bá ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí ọlá ogun á ká má fi rí ẹni tá a bá ṣẹ̀ mọ́ kódà dókítà dìpátímẹ́ǹtì yín ọ̀gá tẹ̀wọ̀n ó jẹ́ bẹ́ẹ̀ bá ṣe stúdẹ̀ǹtì ẹ lọ bẹ́ẹ̀ o lọ́dọ̀ wa níbẹ̀ yẹn lọ́fà lẹ́kítọ́rà kan tó ṣe stúdẹ̀ǹtì tí ó mọ̀ kò mọ irú ẹni ó bí ló bá yan ọmọ ń jẹ ẹlẹ́dàá òwò lórí tí máa ń wẹ̀ lọ àwọn ń gbà ní etí kò wá rí ẹni tí ń gba létí nílé ìwẹ̀ jẹ̀mọ́ ẹ̀yin kẹ́ ń kọ́ ọmọ ní skul ni ẹ̀ mọ irú ẹni ó bí kí lẹ́kítọ́rà yan ọmọ rú mi jẹ nísìn yóò jìyà yóò gun ọmọ rẹ jẹ bá a ṣe wá dá ọmọ jọ fún inú tẹ́ ẹ̀ mọ́ létí ẹ ti wá tẹ́ni tẹ́ ẹ̀ bá kí ọmọ kan mọ́lẹ̀ ẹ̀ ní páàsì ẹ̀ kò fẹ̀yìn lélẹ̀ kò lọ ẹ̀yin kọ́ àwọn lẹ́kítọ́rà tó wà ń bí ní bá wí bẹ́ẹ̀ yẹn bá sì wọ̀nyí náà lójú ẹ kájú ẹ mọ́mọ́ tí wọ́n yé dá yàrá dé o ilé tí ọmọ mi ti wá bẹ́ẹ̀ bá yẹn jọ tó bá sunkún lọlé wọ́n da iye àtọ̀run èèyàn rú mọ́ lọ́wọ́ ni. Allah. ẹ̀yin ọ̀gá tẹ wá ń bí lọ́fíìsì ẹni tí ń bá ń po tí ìtẹ́ bá sẹ́ pé má bínú ó láwọn olùkọ̀yà olóyin ayé burúkú ó náà tó lè gbìjà rẹ̀ tó bá sunkún délé ẹ̀yin tẹ wá ń bí tó kọ̀lọ̀pọ̀ ńlá rí tẹ̀ mọ̀ wọn ara yín gbogbo yẹn kó ṣe é tẹ̀mọ́lẹ̀ ẹlòmíì ìgò ni tá a bá tẹ̀mọ́lẹ̀ yóò gba bàtà kúrò lẹ́sẹ̀ rẹ nísìnyí àti yóò bá anábì ti lọlé. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. sẹ́ńtọ̀ àkàbí jẹ́ ń wò yìí mo lọ bá ẹ ṣe wá sí ní kàrẹ́ nílùú ìyàwó wọn. ثم إلى ربكم ترجعون. bàbá ìyàwó wọn mo lọ ṣe wá sí ẹ̀. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم. ẹ dẹ́kun tẹ́ ẹ bá ń tẹ̀lé mi ẹni náà. ẹ dá mi lóhùn ni ẹni bá dá mi lóhùn yóò máa ga sí i ni. ربنا. bàbá adánlá ẹlẹ́ẹ̀kejì tí ń sọ fún yín ẹnìkan wá ń bẹ ó wá lọ wá kọ́lé fìjàbí ọ̀rẹ́ mi fìjàbí ọ̀rẹ́ tí máa ń kí ọba ńkọ́ ó wà dáadáa. ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا onílé òbí. إنا موقنون. òun wá kọ́lé bàbá wọn ò tẹ̀lé ìmọ̀nù họ́ọ̀lù kí mo ló ṣe jẹ̀mọ́ wọn á rin àgbàlá rẹ yípo adánlá ọlọ́mọjà farapa آمين. ló bá dẹ́ ìkúlé rẹ báyìí ló bá rí ilé tí ẹ kọ́ pẹ̀lú ilé kókó الله. sísẹ́ ní tọ̀ǹgbọ́ ó kọ́lé ilé kókó sí ẹ̀gbá ilé mansion títí ẹ̀ sẹ́gbà ẹ́sẹ̀tì títí ẹ̀ ó wá ní ẹ lọ pé nílé ìwá ilé ìtò ilé kókó tàbùkù lé mi obìnrin má báyọ̀ sọ̀rọ̀ mọ́ o mo fọlọ́ mbẹ́ ربنا mo fọlọ́ mbẹ́ yín. أبصرنا وسمعنا نعمل صالحا. ó rí pé ilé kókó kò ṣe déédéé pẹ̀lú ilé ètò tó ń kọ́ pẹ̀lú billions of naira bí àti ẹ̀fẹ́ sọ nàìjíríà dahoro ṣe ń kọ́ ó ní níbí kí sẹ́nẹ́tọ̀ ẹgbẹ́ mi wá kí rẹ́ẹ̀pù wá mi wá kí gọ́fúnà wá kí mi kàn wá nílé kókó lẹ́bàá lé mi ẹ lọ pé wá ẹnlẹ́ bá dé ìyá arúgbó ni ilé rẹ ọ̀tá fún mi ó ní tí n bá ta kí lọ́mọ mi ó dé bá Allah. ó ní ń tà inú bá bí olówó ló bá ní kí wọ́n wọlé wọ́n wò gírírì ọtí náà bọ̀ ló bá tokode ẹni tó ní olé ìyá arúgbó ó tokode
ó wá balẹ̀ wíwo ó ní wọ Ọlọ́run ngiptu ana àǹtàwáì ó ní tí n bá sílé tí fi wọlé mi wọ Ọlọ́run sí wọn náà tún sílé ni wọlé mi tó wó wọlé tí ẹ bó ṣe tó Ọlọ́run mo wá fẹ́ bí ọlọ́rọ̀ kan Ọlọ́run onítọ̀ bá jẹ́ wọlé tiẹ̀ náà sùn lónìí àsìkò ọ̀dẹ́ ẹni tó ju ọ lọ. Allah. Sọ́ra kẹ́mẹ́ kọlu tálíkà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ṣubú ẹ̀ mẹ́bẹ́ tí fara pa ni ìwọ tó wà ń bí tí mo jẹ ní sálárì tó ní billions of naira ó wá ń jẹ common driver ní sálárì wọn ò ní jẹ ọ lówó jìbìtì ni ó lù ọ tí wọ́n gbowó ń tẹ́lọ̀ rẹ̀ àbí kọ́ máa gba abẹ́rẹ́ kan wákàtí kan 1 million. German ní bá ń bọ̀ látòde ní lùlù fún bàbá rẹ̀ lónìí lẹ̀ ní ń fì ó dásẹ̀ lé ilé báyìí ọlọ́lẹ̀ màláíkà ó yá ó di wúrúrú ilé náà kàn wọlé kan náà ni tálíkà wá jáde ó lọ fi ìwọ̀ra ọ́fíìsọ́ra rẹ̀ dẹgbẹ́ mi ẹ̀yin olówó tẹ wá ń bí bẹ́ẹ̀ bá sẹ́yìn lọ túbá bẹ́ẹ̀ bá túbá bẹ́ẹ̀ sàn bá ké ọmọ yín ò ní lè gbé. walau tara idhil mujrimuna nakisu ru'usihim 'inda rabbihim. ilé ọ̀rẹ́ mi mo wà. rabbana. ọ̀rẹ́ mi ló pè mí. absarna wa sami'na. mo tún wá pàdé bàbá alálùbáríkà so o tún fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ dáadáa because tí bá dòde mi ta ṣe wèrèwèrè bẹ́ẹ̀ ti ń ṣe ń ti tọ́nà ọkọ̀ mo ti lọ lẹ́nu. فرجعنا نعمل صالحا إنا موقنون. ومن كان ذا رفعة من الناس فتواضع للناس. ẹlẹ́ẹ̀kejì tí ó jọ́rẹ̀ Ọlọ́run òun lẹ́ni tó ga láàrin àwọn èèyàn Ọlọ́run ni ó ga sẹ́nitọ̀ ẹ̀ níwálẹ̀ o gbogbo kò tẹ́ ti dé Ọlọ́run ní jẹ́jáde. ó ń ga láàrin àwọn èèyàn ẹ lọ fún un ní owó dísù pé tá a fi pariwo gbọdọ̀ tán náà jọba mọ́ ẹ fún un ní owó ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ bùn ní owó kó jẹ́ a máa lo jẹnẹrétọ̀ lọ títí torí kí ni ibi tá a bá Nàìjíríà dénú a máa jìyà nǹkan tá a ní ẹ fún lówó ọ̀sìn dọ́kítọ̀. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. ẹlẹ́ẹ̀kejì adánlá ẹ̀gbọ́lẹ̀kejì abẹ́ ti gbọ́ ó ní ẹlẹ́ẹ̀kejì ومن كان ذا رفعة من الناس فتواضع للناس. ẹ dákun ẹni kó má pariwo mọ́ ẹ bá ń bẹ ẹni tí ń pariwo wọn lóò níjọ́ sórí burúkú lọ́jọ́ kó lẹ́nu obìnrin wọn lóò níjọ́ sórí burúkú kódà mo tún fọlọ́ ń bẹ̀ ọ́ lọ jòkó mo fà ná bíbí ọ́ jòkó mo fà àlùbáríkà tó fẹ́ kọ́ ọmọ rẹ ó ṣe mo fi bẹ̀ ọ́ jòkó ẹlẹ́ẹ̀kẹrin kí n tó wá sọ tó láìkì sí ọ mo wá fìjọ́ tó pàdé ọlọ́run bẹ̀ ọ́ jòkó lẹ́lẹ̀. As-salatu ala nabiyyil karim. قل يتوفاكم
يتوفاكم ملك الموت الذي وكل بكم. Fìjàbí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó ga láàrin àwọn èèyàn mo fẹ́ kẹ́ gbọ́ Ọlọ́run ní kó ga because ẹnìkan ò lè dá ga òṣèlú táyé ṣe tẹ́ fi hàn yín bàbá ẹlòmíì ṣe láyé wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n jó nílé tọmọtọmọ ni òṣèlú kó láyìn kádàrá ló láyìn ìwé tí dókítà ká tó wá fi gba ìlẹ̀ lómi ká tíyàwó rẹ̀ ń fún lóúnjẹ ó sì ní páálí àmọ́ kádàrá ní òní níláárí iṣẹ́ kí máa láàyàn Ọlọ́run ní máa láàyàn Ọlọ́run ní kó ga wá ga láàrin àwọn èèyàn fatawada ali nasi baba bó ṣe wá ga tó wọn tún tẹríba ẹni tí wọn bí ẹ máa tẹríba nǹkan márùn ní máa gún yẹn tí yẹn fi tẹríba ọkùnrin káyì èmi gbẹdẹgbẹ o ajá nísìnyí o ẹ tó lè wo máa rán yín sẹ ẹ ti gbà mí ló sì sẹ lónìí àfi kẹjẹ ń ṣe tó bá sì wí ẹ fọwọ́ ara yín ẹ fi fọ́ ìjọ tẹ́ ẹ pè jẹ́jẹ́ mo jòkó lọ́fà ẹ̀yin lẹ́ni máa bọ̀ a yóò dà fún ọ. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. dókítà kò tí ẹ yẹ kó jẹ́ yín mọ́ ẹ má dán lóhùn eré àtọ́lọ́ ń lò yín sí ẹ mọ pọ́pọ́lọ́ àwọn èèyàn lẹ́nu dókítà ni ẹ ti fẹ́ mọ tí pín ìbọn mi lọ́pọ̀lọ́ báwọn. ثم إلى ربكم ترجعون. ọ̀rọ̀ sísọ ibi títí ń wá ẹnìkan máa fọ́ lọ́hùn tẹ́ ẹ bá jẹ́ kí n ráyè discharge báyẹn ẹ ti ti abẹ́rẹ́ wọnú ọpọlọ mi ẹ fẹ́ máa húnnù àmì. ولو ترى إذ المجرمون. bó ni mo bọ́rọ̀ dé nǹkan márùn yóò dáa fún ọ wọ́n ti jẹ́ ìgbàgbé ẹ̀ nǹkan márùn tí máa mú kéèyàn ṣe gìràgìrà lónìí tẹ́ ẹ bá ti ní ẹ lọ jùlẹ̀ Ọlọ́run ní ẹ lọ dì mọ́ àkọ́kọ́ bẹ̀ ni anasab ẹ̀yin tí a bá bí nínú ìran tó tóbi ẹ má wòran ìran kan lọ́ fi ń dayé rú táwọn tóbi ẹ bá dayé rú ọ̀lẹ́rọ̀ kọ́ tiẹ̀ jẹ́ ẹ̀yin tí a bá bí ní ìran tó tóbi ní àyè lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ọmọ yín lè bá àrí ó kọ́ yín jẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ dára ìran yín nù tó bá kórè ọmọ rẹ wọ́n pìtàn bàbá abú bàbá rẹ kan sì ló bí wọn bàbá abú ni wọ́n fún ọmọ tiẹ̀. ẹ̀yin abiran tẹ́ wà níbí àìmọye ọmọ ọ̀ràn ńlá tí wọ́n padà ránṣẹ́ kàn yà yé àìmọye ọmọ ńlá tó ṣe pé ẹrú bàbá rẹ ní òràn ní sẹ́kàn. ṣé mo lè wí kejì tí mo mú kéèyàn ṣe gìràgìrà bàbá ẹlẹ́ẹ̀kejì alikuwa ẹ̀ tọ́lọ̀ ń bá fún lágbára níbi ẹ̀jọ̀ kó jẹ́ ìbá àjágbára owó ìbá àjágbára oògùn ìbá àjágbára kò láálá tó rókè ilẹ̀ níbọ̀ àmì ìkọ́lé tó lé ní 50 billion lónìí pásẹ̀jì ni wọ́n gbé yẹn sí tẹ ẹ bá rí bẹ́ẹ̀dì tẹ́lẹ̀ mi fi ń sùn kọ́lọ̀ tó dé sí tó bá yí lọ báyìí kó tó yí padà báyìí wọ́n ti pàṣùbà yàrá kan dídí bẹ́ẹ̀dì ni yàrá kan tó sì ń lò dédé yàrá mẹ́ta ló jápọ̀ bí stadium ni yàrá rẹ rí ẹ fi ilẹ̀ ó fẹ̀dẹ̀ ní aṣọ ọ̀dàbúrà nìkan wọn ni ẹ má wọ ọsọ mọ́ o nígbà tí wọ́n pì wọ́n máa daṣọ bò wọ́n máa yí padà mo fẹ́ tọ̀ mo fẹ́ yàgbẹ́ yóò tún wá padà lo pampers lọ́jọ́ alẹ́ ètò ìlárògbó yóò tún lò lọ́jọ́ alẹ́. ṣèbí tí ọlọ́pàá bá mú yàn wọ́n tún ti géètì ẹ̀wọ̀n wíńdò ẹ̀nìrìn ní ẹ̀kọ́ èèyàn ló mú un àmọ́ ẹ̀tọ́ ń bá mú wọn ó sì lẹ́kùn wọn ó sì géètì wọn ó sì àgànná kò ní lè kú lójú kan náà ẹni ọlọ́múnú. ẹlẹ́ẹ̀kẹta tí gun ní alimọ́ọ̀lù owó ẹ̀yin olówó tẹ̀ wọ́n bí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ tálíkà òde èèyàn àmẹ́yìn ò lè dọ́lọ́hùn jẹ̀mọ́ kí ni ń gùn ọ níbi owó tẹ̀yẹ̀ lé ní fógójì ọdún yóò sì rí àsárà yóò sì ta nǹkan náà láàrin oṣù kan tí ó tẹ̀ yẹn yẹn. èyàn lè sí ọlá 50 years tọ́lọ̀ ń bá dé àbùkù ọjọ́ kan ní ó kàn kò sí ní gbádùn mọ́ tí ó fi lọ bọ́lọ̀ jẹ́mọ̀ kìtẹ̀ ló wà níbi owó gbogbo ẹ̀ tí ń kọ́lé títì tí ń rà tí ń tún owó lónìí bàbá wọn kókọ̀
ilé ilé ní ẹ̀rà tí ń wò tálọ́ lè sọ pé àmọ́ rẹ̀ ò ní ta tiẹ̀ náà fẹ́ lómi. ọ̀rọ̀ alẹ́ ilé ọwọ́ ọ̀fíìsì ibi táwọn páàkì ọkọ̀ sí ọwá inú rẹ̀ ń dùn ó ní mo ra ilé ẹ̀ fámìlì kan àwọn tiẹ̀ náà dẹ̀dẹ̀ wọn lè ta fẹ́ lómi. wọ́n fi kọ́lé epo àbí kò fi kọ́lé ijó ó tàn àbí ó tàn. ẹ béèrè ẹlẹ́kẹrin tí máa gún yẹn ní kíni al-ilmu ìmáàmá gún yẹn àfáà ni mí ni dókítà ni mí ni mo tẹ̀ fẹ́ béèrè ọ̀kan dánlá sáláì màkàn wà láyé sá àwa tá a kéwú àtàwa tá a mọ̀wé bíi dókítà báyìí àti pòfẹ́sọ̀ tá a ń pọn kan ní aláìmọ̀kan ọ̀rọ̀ tí ì sọ̀rọ̀ láláìmọ̀kan distinguish ọ̀rọ̀ tí ì sọ̀rọ̀ ní aláìmọ̀kan ẹni kí ló jẹ mú bẹ́ẹ̀ wá agbára tí mo wọ̀ yìí kéwú lèmi mọ̀ sẹ́mi náà mo sọ̀nà rẹ̀ èmi ni mo rán báyìí lọ́dọ̀ télọ̀ tí n bá mi rán sọ aláìmọ̀kan ni mí dókítà wà níbi olè dókítà èèyàn ṣé tí spanner bá bàjẹ́ àbí tí sálẹ́sẹ̀ ọkọ̀ bá ń dún àbí tí ọkọ̀ bá ń ṣe pàùpàù kí ló yọ ọ̀nù bẹ́tẹ̀ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ lọ́dọ̀ mẹkáníìkì yín ẹ̀ mọ̀ kan wọn ò dá mi lóhùn ọ̀sìn lórí rẹ pé lọ́dọ̀ furniture maker aláìmọ̀kan ni ọ́ lọ́dọ̀ bricklayer aláìmọ̀kan ni ọ́ lẹ́yìn ọlọ́run gbogbo ayé láláìmọ̀kan kò wá sẹ́ni tí ò mọ nǹkan ń tá a mọ̀ ní ò papọ̀ ẹ má bùyàn láláìmọ̀kan mọ́ wọn ò dá mi lóhùn mọ́ ẹ dáhùn etí tó mú yàn ní gbéraga ní kí ni al-izz iyì ẹ̀yin tẹ́ ń lo yìí níbí ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn iyì èyàn lè kan àbùkù tí o bá ṣọ́ra ẹ̀yin tẹ́ gẹ tẹríba o nínú họ́ọ̀lù ìwọ tó ga nínú ìran tọ́ọ̀dì wọn jẹ àlùbáríkà rẹ ọmọ tálíkà ń bọ̀ tí ó ràn ọ́ níṣẹ́ ìtẹ̀kàn bẹ tẹ́mi gbàgbé àmọ́ lọ́mọ jẹ gbẹ̀san mo ti sọ fọlọ́ ọlọ́mọ jẹ gbẹ̀san àmọ́ ń lè gbàgbé ìtàn tẹ́nìkan bá ní gbàgbé fẹ́ kí n kú lọ́pọ̀lọ́ ọ̀nà òun lè gbàgbé tọpọlọ bá sì ń ṣiṣẹ́ òun lè gbàgbé ìtàn jẹ́mọ́ ẹ̀ ní kí ni àwọn kéékèèké báyìí arúgbó àkàn wa fẹ́ ó wá kú àwọn fẹ́ ya fọ́tò àwa tó àwọn ọmọ á tó rẹ́gẹ́dẹ́ aṣọ tẹ́mi wá wọ̀ wọ́n ti rán láti sàlẹ̀ débi ọ̀rùn báyìí torí mo jẹ́ tù gángbà kékeré tá a gbọ́dọ̀ wí mo ti jábọ́ tì nìtàn. ẹ̀ka ẹ̀yìn ẹ̀ máa wẹ̀yìn ẹ̀ fi hàn lẹ̀ ẹ̀yìn ẹ̀ sáà máa wẹ̀yìn tẹ́bà tí ń wẹ̀yìn ọpọlọ mi ò mọ̀ sáà káàkiri ní abá aṣẹ́jú sẹ́ni wait and get mo sáré pé ẹ̀ ń sún mi àsálùbáríkà ni ẹ̀ ń sún àṣẹ chief imam ni ẹ̀ ń sún àṣẹ àpéwò ni ẹ̀ ń sún wọ́n taari mi fàdégún ló ń bá yà fẹ́ ló bá gbọ́n báyìí ní ìbá hàn níbẹ̀ mo bá yarí ìyá ìyá wa jáde ní akànmọ́ má dán lóhùn ó lọ ya fọ́tò yóò sú ọ láyé ṣètò nínú ẹgbẹ́ ọ̀dànù wọn ò mọ̀ ta fọ́tò rẹ lórílẹ̀ ayé ṣé ò wá rí bẹ́ẹ̀ ni ẹ̀ ń tẹ̀ wá ń bì lónìí tí ń tẹ́ ní ń kùn yín tẹ́ ẹ báyìí lè jẹ̀yàn jẹ́ ó lè ṣe kó ọmọ yín padà sẹ́rú ọmọ rẹ̀ lọ́la. idha shi'ta an tazidada izzan wa rif'atan. ọ̀kàrẹ̀. tawadu'a watrukil kibra wal ujiba. jama ẹ béèrè kẹta tí màá sọyàn dọ̀rẹ́ Ọlọ́run. ومن كان عفوه قريبا من إساءته doctor ẹni tí ibà máa ń sàmójúkú kíákíá قريبا من إساءته gbogbo ẹ̀dá tó wà níbi ẹni náà lẹ́yìn Ọlọ́run ta ni ó ṣẹ̀ kíní kan máa ń sá àkọ́tù. من ذا الذي ما ساء ọ̀kàrẹ̀. ومن له الحسنى فقط. distinguish. محمد الهادي الذي عليه جبريل هبط
Ìbàdàn la wà wọn ò gbọ́n tó wí yé ni. الذي ما ساء Bó ṣe parí tó dúró tó lo ABS automatic brake service tó ti sim ẹ wà ní Allahu Akbar. ومن له الحسنى فقط محمد الهادي الذي عليه جبريل هبط. Ọ̀nà ìwé Fìjàbí tálẹ́ni náà tó ṣe pé kò sẹ̀rí láyé rẹ̀ ẹnìkan wá ṣe ọwọ́ ara mọ́nu Ọlọ́run rẹ̀ ti parí rẹ̀ ọ́ sórí ibùkún báwọn. موت الذي ما ساء Ọlọ́run mi lẹ́kàn lóde yìí. ومن له الحسنى فقط Mo ti ń jíṣẹ́ mo ti ránṣẹ́ sí yín. محمد الهادي الذي Mo ló fà. عليه جبريل هبط. Bó o lọ wí ọmọ mi. موت الذي ما ساء قط Ẹ ní parẹ́. ومن له الحسنى فقط Ẹ ní parẹ́. محمد الهادي الذي Ọmọ mi tí gómìnà bá mi tọ́jú lọ. عليه جبريل هبط. Ó ní bàbá mi ti dé. Ó ń sáré bọ̀ láti ọ́fíìsì báyìí náà. الذي ما ساء قط Ẹ kó àwọn ojúbọ àdá ńlá. ومن له الحسنى فقط Ẹ kó àwọn ojúbọ àmọ́gàjì àdá ńlá. محمد الهادي Doctor. الذي Ṣebí ń tẹ fẹ́ náà ló ṣẹlẹ̀ yìí. Ẹ kú عليه oríire. جبريل هبط. Tí mo fẹ́ béèrè ẹ̀yìn ọmọ náà kú ẹ dá mi lóhùn. نعم Ṣé ẹ fẹ́ kẹ́yìn bàbá yín ó dùn? Ẹ dá mi lóhùn. Ń tẹ́ ẹ fi ṣẹra yín ẹ fi yá òkú ọ̀run. Torí ẹ ní pọ̀ tó báyìí kẹ́ má ṣẹra yín. Bẹ́ẹ̀ ẹran bá pọ̀ tó yín gan tí ì ṣe èèyàn wọn ò máa kanra wọn ni. Ká tó wé èèyàn tó lọ́pọlọ. N ò nígbà fún ọ àǹtí mi fẹ́ yàn mí jẹ àbúrò mi rí mi fín. Yóò máa bẹ gbọ́ngbọ̀ngbọ́n díẹ̀díẹ̀ ẹ lọ ìrẹsì ìdàrú kẹ́lẹ́ bá gbádùn ayé. موت الذي ما ساء قط Ọkùnrin lẹ́yìn eléyìí ọ̀ ní kùjọ kó ń bímọ o. ومن له Lẹ́yìn eléyìí tọ́ba ìdí is an order kò ní jòkó ń bímọ o. الحسنى فقط Tó bá fi lè jòkó padà báyìí kò gbọdọ̀ dìde mọ́. محمد الهادي الذي Fìjàbí wọ́n ní irú èèyàn wo ni iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń ṣe. Iṣẹ́ ọ̀rọ̀. محمد الهادي الذي Tí n bá ṣe wá sí n máa coordinate n máa moderate n máa officiate. محمد الهادي الذي Bí ṣe ń nàró ọpọlọ mi ti ń nàró tẹ̀lé bá. عليه جبريل هبط. Látàkọ́ àbí ẹ̀yọ̀ ń bọ̀ nẹ́bì ni. هذا الذي Ẹ̀yọ̀ bọ́lá dáadáa. ما ساء قط. Ìwọ tó fẹ́ kọ́ lọ́rùn ranjú má sì ṣe rẹ. Forí jẹni tó bá ṣe ọ́. الله Kí ló dé ta ló dá tán lẹ́yìn Ọlọ́run. Wọ́n sì fọ̀rọ̀ mọ̀lẹ́bí bí ọ̀dà. Wọ́n fọ́ mú ìyá yín bí ọlọ́mú tó kan ayé rẹ̀ ó kan. Ọmú ìyá rẹ̀ kan lọ́mú tó ọ̀tún dànù nígbà tó ń mú lọ́wọ́. Ìwọ ọmọ burúkú yìí. Wá sí kejì tí ń sọ fún ẹ̀yàn ọmọlóògùn kí n tó sọ máàkì lẹ̀ ẹni kí ni ẹ wá wẹ̀yìn wò aṣọ yín ló papọ̀ lónìí àti ìpèlé àti gèlè tẹ́ ẹ lò ẹ papọ̀ lásìkí àwọn tí ò ga nínú yín ẹ gbé wọn lọ sókè ẹsẹ̀ mítìnì ẹ fà wọ́n lọ́wọ́ sókè ẹ kẹ̀pọ̀ báyìí ní ẹlòmíì wọ́n rán sọ̀bọ̀ ọlọ́run ni ẹ fà á lọ́wọ́ sókè ẹ mọ̀jẹ̀ ó kú nú yà. ومن له الحسنى فقط. jẹ̀mọ́ mọ̀lẹ́bí dùn tí o bá ṣàjọjẹ ẹni bá dá fún un mọ̀lẹ́bí tí ó ṣàánú àyókù orí àyókù ni ó gbé ṣubú. محمد الهادي الذي àwọn tó wà ní ọkọ tí ò dáa fún ẹ empower wọn ẹ fún ọ lọ bísínẹ́sì kí wọ́n gbádùn ayé wọn. ó ní bàbá wa tí ò jòkó jẹ́jẹ́ bàbá wa tí ò jòkó ó ti bí ọmọ tó lágbára lọ ní ẹ kádàrá gbé ọ ni tó bá sọ̀rọ̀ lórí ẹ burú ni kí lọ sọ fọlọ. ẹ kí wọn ẹ kí ọ̀rẹ́ yín ẹ kí ọ̀rẹ́ ẹ kí ọ̀rẹ́ yín. عليه جبريل هبط. ọba ńláńlá ni o. عليه
جبريل هبط محمد الهادي الذي عليه جبريل هبط. àwọn aṣojú ọba Olúbàdàn kan. من ذا الذي ẹ bá ń kí kábíyèsí Olúbàdàn. ما سأقط ọmọ mi wí dáadáa. ومن له الحسنى فقط. ẹ̀yọ́ mẹ́jà máa lọ lé o. محمد الهادي الذي عليه جبريل هبط. mo fẹ́ sọ máìkì lẹ̀ àmọ́ yorùbá nàbí Muhammad. محمد الهادي الذي ẹ bá kí kábíyèsí Olúbàdàn. ẹ bá ń kí wọn alayka. عليك بطاعة السلطان سرا wọ́n lẹ́nu tó bá fẹ́ gbádùn ayé kó mọ̀ fọba ṣeré o. وجهرا ما بقيت مدى الزمان. gbogbo tó bá bá ń ṣe tí ò bá dáa wọ́n á da aṣọ bu ọlá bá wí ni. ẹ tó bá tú aṣọ lára ọlá wọ́n máa da aṣọ ro ni kò ní ro. فطاعة من له أمر ونهي. ọba tó burú jù ní fèrè ọ̀nà síbẹ̀ Ọlọ́run ní Mùsá àti Haruna gbọ́dọ̀ rí fín o. أمان èèyàn máa ń respect ọba ní kábíyèsí o. في أمان في أمان. ẹ̀yin ìlú Ìbàdàn tọ́jú Olúbàdàn tọ́jú Olúbàdàn ọ̀hún sẹ́gbọ́n. أمان في أمان في أمان. gbogbo tó wà níbí ọwọ́ ní kíni òní jẹ́ ọ̀sàárẹ̀ kì í sọ̀rọ̀ paraji mo fẹ́ sọ o kì í sọ̀rọ̀ chloroquine o èmi ò fẹ́ sàárẹ̀ ń tèmi o ṣé mo lè fún ilé oògùn rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ salamatu nafsi minal hikdi gbẹ́mí rẹ̀ kò níbi kéèta gbogbo ẹ̀dá tó bá ní kéèta àárẹ̀ ọkàn ni ó pa á jẹ̀mọ́ ẹ̀ ní náà iṣẹ́ dáa fún yẹn tó di tiẹ̀ wá burú ó lè rọ́kọ̀ tó páàkì ni yéé ọkọ̀ tí ò ní páàtì ìwọ nínú bí inú òbí Ọlọ́run ẹ tẹ wọn náà lè ní náà ìran méjì náà ní ṣe kéèta ẹni kí ni àkọ́kọ́ àwọn olówó a máa ṣe kéèta tẹwọn arọ mọtálíkà tó yàn wọn náà tàǹbà bá tiẹ̀ sẹ́rù rẹ ló yẹ kó bí wọ̀ ẹ́ ta ló yẹ kó wá bí èké tani ọ tọwọ tálíkà bá fi lè yàn tí inú bá ń bí ọ ọmọ rẹ ò ní yàn nù ẹ̀kejì náà tálíkà àwọn tálíkà náà máa ṣe kéèta ẹni kéèta kíni kéèta ọjọ́ orí àṣàgbẹ́ àwọn ojúlówó ọmọ ní òun ọmọ opó ibi tí o ti dá fẹ́yìn ọmọ ọkọ ẹlẹ́nìkan ọmọ opó tó di tí ń ti burú tán ẹni tó bá yàn ní ẹ pè lọ́mọ ẹ fìtàn burúkú lẹ̀ kí lẹ̀ ń wò tẹ́ ẹ fi dèèyàn ẹ ń pè nìkan lọ́mọ obìnrin ibi tí o dá fẹ́yìn ọmọkùnrin ẹ jẹ́ sí mọ́lẹ̀ yìí ká lè pọ̀ ilé tí wọ́n fi ilẹ̀ tẹ kọ́ lé wẹ̀tì ẹ wá ọmọbìnrin tó fẹ́ dà wọ́n ní rárá ìyá rẹ̀ la bí òun ká bí òfó ti bá ràn yín ẹ jẹ́ pé lọ́mọ kẹ́lẹ́ bá alálùbáríkà n ò dá mi lóhùn mọ́ ẹ dá mọ́ ni alẹ́ kíni. عليك بطاعة السلطان سرا alẹ́ yìí jìbìrìlù habat. محمد الهادي الذي ó jana. عليه جبريل هبط. ẹsìn rẹ ò ní jànú. alẹ́ yìí. محمد الهادي الذي mo ní alẹ́ yìí. عليه ọ̀sẹ̀ gbádùn. جبريل هبط. ó ti já ó fòrò lẹ́ẹ̀kan wọ́n á dàgbàdà sórí express alẹ́ yìí. Sharif ó jana. عليه جبريل هبط. ẹni bá yóò bá anabi òní sọ̀fọ̀. muhammed. الذي ما سأقط ومن له الحسنى فقط. محمد الهادي الذي عليه جبريل هبط. ونقاوة القلب من الروح العدوانية. gbàlọ́ mi tó bá èyàn gbọ́dọ̀ lẹ́mìí ọ̀tá gbogbo ẹ̀dá tí bá ti máa bínú láì nídìí
algadabu bila shay yóò rí ìbínú Ọlọ́run kí ni ń bí ọnu olókọ́lé sílẹ̀ tán láyé ni kí ni ń bí ọnu ó di sẹ́nitọ̀ sípò tán ni kí ni ń bí ọnu ó joyè ìlú ń filẹ̀ kẹ́ sọ́rùn lọ́ra tiẹ̀ náà lọ́jà sọ́ra rẹ ló kọ́ tó bá fẹ́ kí ni ń bí ọnu òkú bàbá rẹ gbogbo èèyàn ló wá pàtì ẹ̀ wò náà kó sì pé ara ayé bóyá wọn ò dán ọ lóhùn èyí tẹ́ ẹ máa bínú unnecessarily wèrè ní ìbínú tí ò sí pé tó fà bínú ni ẹ̀mí rẹ dúdú bàbá ẹ má bínú kó o gbà yín lásìkò ẹ̀mí ẹlòmíì dúdú ó fẹ́ràn ọ̀tá njọ́ tó bá rẹ́rìn ayé ẹnìkan tó dáa fún bàjẹ́ nù tó bá ilé rẹ́rìn báyìí ẹnìkan tó ga wólu lẹ́nu yóò wá kásí òkè ẹ̀mọ̀ yóò lè rẹ́rìn ẹni kí ló fà á ẹni tí ò nírú ẹni kì í fẹ́ràn ẹni gbogbo ẹ̀dá tí ò bá ti soríire kì í fẹ́ràn olóríire. alayhi Jibrilu habat. alayhi Jibrilu habat. Ọlọ́run wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá Alhaji Murtala Adéníyì Àyìndé Adétúnbí Ọlọ́run bá yọ́nú sí wọn. àmín. Muhammadul hadi alladhi. wí dáadáa. alayhi Jibrilu habat. èyí tó lọ ń kárí bí Ramadan ní kalẹ̀kùn yìí pre-Ramadan message ni mo fẹ́ fún yín wọ́n ní ká náwó lóòótọ́ dáa àmọ́ ó ní condition mẹ́ta bàbá àkọ́kọ́ ń bẹ̀ táàfin náwó tàjílùú ẹ kánjú fún yàn ní nǹkan àwẹ̀ ẹ má jáwé kọjá àárín kẹtó fún ebi ó ti pákú ẹ̀yin tẹ́ lówó tẹ́ ra mọ́tò 80 million mọ́tò 150 million ẹ lè ra nǹkan àwẹ̀ 10 million ẹ má jẹ̀bi inú sàárè ó pa yín. ẹ jẹ́ wọ́n gbọ́n tí ń wí ẹ jẹ́ akánjú fún yẹn ní nǹkan àwẹ̀ tó bá ti kú ọ̀la tá a kà á sámú àbókọ̀ tún la àgbàdo lọ fẹ́ pínpín yóò lọ ní túwó ni yóò fi sògì ni yóò lè báyìí sínú àkọ́kọ́ ìyẹn ti jìyà kọjá kádàrá wa ní nǹkan àwẹ̀ ní nǹkan ọdún ló kù bó lọ wí dé a. adalabi masa akọ. al-ihsanu fil waqti ẹ ṣoore lásìkò tó yẹ kẹ́ ṣoore gbogbo ọkọ̀ tó wà níta ẹ̀ ààrẹ ń tiẹ̀ wá lórí tèmi náà gẹ̀gẹ̀ rán ara ni ara àwọn tá a lè rarú ẹ̀ tá a lè lorú ọkọ̀ ńláńlá bẹ́ẹ̀ tá à ń dágùn orí mélòó gan la dùn nínú. wọ́n sì nínú àwọn tí ó sọ̀rọ̀ ibú olóhùn tó ṣe pé akala wahadahu ó dá oúnjẹ jẹ tó bá dá oúnjẹ jẹ yóò dá iná wọ jáde kìámà ni. wa man lahu al-husna faqat. bẹ́ẹ̀ bá sì fún yẹn ní nǹkan àwẹ̀ ẹ má ra mílíkì lọ́dún ni tálíkà àtẹni kó máa mu mílíkì kò rínú tí omi sí yóò yàgbẹ́ yóò kàn tó land hospital ni oúnjẹ ni ẹ lọ rà èwo ni mílíkì fún tálíkà èwo ni mílíkì èmi ni ṣúgà tí dìrí ó yọ èlùbọ́ ẹ̀lọ́ gàrí ráìsì túwó sẹ̀mọ́ ẹ̀yin tá à ń fi bíi 200 million ṣe bá dé kí wọ́n lọ fi sọjọ́ kú yín ẹ lè gbéré fún tálíkà àmì bàbá. muhammadu lehadi alladhi. jama ẹlẹ́ẹ̀kejì tahsinuhu atahsinu tábà fún yẹn nìkan fún ní tó dáa kì í ṣe ẹ̀wà tó ti ju ẹ̀wà oníkòkòrò ẹ̀yin táwọn olówó ń bẹ̀ ní sẹ́kẹ́ lọ rẹ̀ wá fún tálíkà tó olówó kí ó lọ ọjà bẹ́ẹ̀ bá rẹ ní kòkòrò kòkòrò wọ ayé yín. sẹ́nitọ̀ kí ó lọ ọjà nísìnyí síbẹ̀ kọ́ fìjàbí kí ó lọ ọjà adánlá kí ó lọ ọjà wọn bẹ́ẹ̀ yẹn ni ẹ̀yin tí wọ́n bẹ̀ bẹ́ẹ̀ bá ra tó dáa ẹ dáràn lọ́dọ̀ Ọlọ́run. muhammadu
الهادي الذي jama ẹ wá wò ó ní wà basluhu lil muhtajin tẹ́bà tó wá pín nǹkan àwẹ̀ ẹ pín fún àwọn tó ní ìdí ẹ̀ àwọn tálíkà tẹ́ ń sunkún ẹ má jẹ́ ń tàn yín kì í ṣe àrò ló jẹ́yìn pọ̀ ní họ́ọ̀lù báyìí wọ́n sá pín ráìsì wọ́n pín sẹ̀mó lè yẹn fi pọ̀ báyìí kárin ò jẹun kó lé wọ́n sì tún jẹ tọ̀sán kí n tó lọlé tó bá tún kún tún dì lọlé fọ́ọ̀mọ́ tẹ́ ẹ fẹ́ dàn wò ẹ̀yin olówó ẹ tákà rẹ̀ ẹ lọ́ra tírélà sẹ̀mó méjì wá bì bókù bá nífẹ̀ẹ́ sùn ẹ̀ ń wọ àwọn èèyàn báyìí ni wọ́n wọ sọ ni ebi lábẹ́ gétọ̀sì ni. محمد الهادي الذي عليه جبريل هبط ẹni bá yóò bá ànábì òní sọ̀fọ̀. هذا الذي ما سقط bí ó ṣe máa nìyẹn. ومن له الحسنى فقط bóyá dáa. محمد الهادي الذي عليه جبريل هبط ọlọ́mọdé ó kẹ̀kẹ́ tí ò ní sórí rẹ̀. آمين amina yín kéré. محمد الهادي الذي عليه عليه جبريل هبط kíni kan kiri kan mahalan. يا ابن الدنيا مهلا مهلا n ò ní pẹ́ tó báyìí. àmọ́ tó gbé mi débi ìfẹ́ mi tààrà ni very dearest to my heart. يا ابن الدنيا مهلا مهلا torí pé mo wà lórí ìrìn àjò tó pọ̀ ní tí ìsinmi láti last week kò síjọ́ tí n ṣe program tí n travel. زما يأتي وزنا وزنا doctor sì bá mi wí díẹ̀ pé ọ̀sinmi ni mọ̀jẹ̀ ó pa ọ́ àmọ́ kọ́lọ́ mọ̀jẹ̀ ń jẹ̀bi. زما يأتي وزنا وزنا ṣé n tí ojú ìsinmi ń bá tilẹ̀kùn mọ́ níbo lẹ́ẹ̀ ti gbọ́ ìtẹ̀ ń gbọ́ yìí àfi kẹ́là kémi náà ó là. يا ابن الدنيا bọ́lọ̀ bá fún mi kò fún mi nù àmọ́ fún mi bó ní ṣe nílò tẹ́mi náà bá ti lò mọ́ yìí mo dàbí olówó tó lówó tí ò nànú ìyá kan lówó jọ jẹ. زما يأتي وزنا وزنا زما يأتي وزنا وزنا ẹ̀ tó náà ń kó ayé fún ẹ̀dẹ́ díẹ̀ o nǹkan lè rántí àtàrà ni o ọ̀ní 40 million lákàntì mú 5 million kàfi ra nǹkan àwẹ̀ 35 yòókù ó ti tó èmi lọ́ọ́ fi ṣe ọkú kóbẹ látẹ̀sí náà ní ọ̀nà ọmọ tó ní kí wọ́n jogún rẹ̀ wọ́n lè dànù fáwọn òfẹ́. يا ابن الدنيا مهلا مهلا ọlọ́run mọ aṣọ tí wọ́n rà pamọ́ aṣọ dáàdì mi ò ṣe sáyẹ̀nsì mi ta ni ó wọ̀ọ́rù ẹ mọ́ ọmọ kọ̀ọ̀kan ní lárí ẹ sátún wọn